Olúọ̀fì Ìṣẹ́rí fi òpin sí ẹkún sísun ní ìlú Ìṣẹ́rí Ọlọ́fin. Brọ̀dá Yomi Fábíyì sọ wípé kí ológbò tó pa odidi àgùntàn gbogbo ilé ló máa jí, ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ni ó sọ bẹ́ẹ̀ o. Ẹ̀ka alẹ́ irúnjà àfirunṣó ni mí, evangelist fún àwọn onírọ́, àáfàá Rebecca ní orúkọ mi. Olórí burúkú kò fẹ́ràn olóríire, gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. 38 minutes to 9:30 ló lù ní iwájú ilé Sùlùgàmù Gàrí. Ẹ̀wà wá nǹkan fìdílé láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ọba tuntun aláyélúwà Olúọ̀fì Ìṣẹ́rí pa àṣẹ àkọ́kọ́ lórí ìtẹ́ bàbá rẹ̀ pé ìjọba òun gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ bíbí ìlú Ìṣẹ́rí Ọlọ́fin àti àwọn ọ̀dọ́langba bẹ̀ bí wọn yóò ṣe máa pa èkúta ní inú kànáà àti bí wọn yóò ṣe máa fi tòmátò pupa tà á ní iwájú NNPC ní ọjà Àgùdà. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́, ẹ má dá òtẹ́. Tó ó wù ní kí a pa ajá ní Musin, àwọn Kàlàbá ni kò jẹ́ o. Zimama ló kọ ìròyìn fún wa, Mojísọ́lá Dublin ló tàìpẹ́, akọgun of Ilé Ifẹ̀ ní cameraman Olúwarántìmí Fábùsúyì náà ló gba ohùn sílẹ̀. Èmi ọmọ yín ẹlẹ́nu bí ìgò epo, irúnjà àfirunṣó, ìlẹ̀kẹ̀já tòǹtò náà ló kà á frankly sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o, ìyókù tó di ní ọjọ́ méje bí mo ṣe